ọ̀bàyéjẹ́ ẹ sinmi, ẹ̀yin oníbàjẹ́ ẹ̀dá ẹ sinmi. Ẹni tọ́lọ̀ ń gbéga ó ṣòro bá jà, ẹni tọ́lọ̀ ń wà lẹ́yìn ẹ̀ ó ṣòro dojúkọ. Mo ti sọ, ẹni tó bá gbé orí ọ̀fẹ́ Ọlọ́run dání, ẹni tó bá carry grace, tí wọ́n kan bá rò pé o lè disgrace yẹ, grace orí ẹ̀ yẹn ló máa padà disgrace tiẹ̀. Ẹ ń lùlù bàjẹ́, ẹ̀rẹ́ ni bá yín jó sí, ẹ sì ń tẹ̀ síwájú. Ṣọ́dìgbà tẹ́ ẹ bá tó sinra yín dé bèbè parun, kẹ́ ẹ tó mọ̀ pọ́lọ́hún ò sí lẹ́yìn yín. Àwa wí tán, ẹ rí kọ́mẹ̀ntì àwọn èèyàn lórí prógráàmù tẹ́ ń ṣe, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣépè. Ẹ rí pọ́bàyéjẹ́ nìyí. Ẹ sì ń di kí nǹkan tò. Nígbà ó sì jẹ́ pé ẹni tọ́rọ̀ kàn náà, àfi kọ́lọ́hún kó ṣàánú, àgbà ọ̀kọ́gbọ́n kọ́lọ́hún kó fún wa lọ́pọlọ. Òun ò ronú ẹ̀ pé wọ́n ti ń tì òun lọ bí tí wọ́n ti fẹ́ ba nǹkan jẹ́ mọ́ òun lára. Òun náà sì lajú lẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi, mo tún bẹ̀ yín, ẹ bá ń share program yìí, bóyá tá a bá tiẹ̀ ń ké tantan báyìí, tá à ń pariwo eléyìí, tá à ń ké tantan, bóyá yóò tiẹ̀ dínwó àbàjẹ́ kù láwùjọ wa, torí àmọ́ páwọn kan wà ní tá a dá wọn mọ́nù. Àfi kán ṣàdúró pé kán ba tèèyàn kan jẹ́, èèyàn tẹ̀lé wọn o, kò tẹ̀lé wọn o, kán ṣàdúró bẹ́ẹ̀, bóyá tá a bá tiẹ̀ ń ṣe léyìí, bóyá yóò dínkù. Torí àwọn àáfàá ajígini tí wọ́n gbọmú ìdí ìṣẹ́yìn, àwọn yẹn ti sinmi báyìí o, àti mufta okago àbí mufti, àwọn náà wọ́n ti sún lẹ́yìn báyìí, àgbọ̀n kankan pa wọn mọ́ o. Àwọn ọ̀bàyéjẹ́ míì náà tún wá ń gbé sórí torí kẹ́ ẹ lè rí fọ́lọ́wàsì. Torí káwọn èèyàn lè mọ̀ pé yìí náà ń sọ̀rọ̀, ẹ wá sí di nǹkan dáadáa, ó wá jẹ́ di ìbàjẹ́ lẹ́wà. Ó mọ̀ ga o, ó ṣe mí láàánú fún wa. Dìdìrìn kọ́ lẹ̀ ń rojọ́ fún, dìdìrìn kọ́ ní ògbẹ́jọ́. Ẹ ń rojọ́, ẹ fírèmù ọ̀rọ̀ ara yín, ẹ sì ń bẹ̀. Ẹ mọ̀ bó ṣe ṣẹlẹ̀, ẹni mú ìdí ìfẹ́ lọ fi sólà cháàjì fóònù nù lé. Lórí Àgbàlá Gabriel àti Ìbùkún tó ń bára wọn lájọṣepọ̀, pé Àgbàlá Gabriel wá sọ pé ẹ̀mí àgbèrè ló wé, Àgbàlá Gabriel sọ pé ẹ̀mí àgbèrè ló wọnú òun síyàwó Muyideen. Tí tó bá tiẹ̀ jẹ́ pé téèyàn bá fẹ́ parọ́ mọ́ yẹn, ó yẹ kí traces ò tọ́ díẹ̀ wà ń bẹ̀. Ṣó possible? Ẹ̀yin arábìnrin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ dẹ́lẹ́yàlẹ̀, ṣé ó ṣeé ṣe tó bá jẹ́ pé yẹn gbéra yín sí condition Muyideen tó dẹ̀ ká wọn? Ó ní gbogbo nǹkan tó lè fi drag Àgbàlá Gabriel gbà náà, ayé ò bá wà lẹ́yìn rẹ̀, kò wá sọ nǹkan kan. Ok, ṣé Àgbàlá Gabriel tó ń ṣerú nǹkan báyẹn fún un ni ó wà tún lọ́mọ ní, torí ó wà lára nǹkan tí Muyideen sọ o, tẹ́ ẹ̀ bá gbàgbé, tẹ́ ẹ̀ bá rántí, torí òpònú kọ́ ni ó gbẹ́jọ́, òpònú kọ́ ni ó dá. Ìgbà tí wọ́n rí Muyideen lọ́jà Bódìjà, wọ́n interview ẹ̀, ṣó o k'Àgbàlá Gabriel àtìyàwó rẹ̀ lórí ara wọn? Ó ní rárá o, ó ló jọ gàté kò jọ gàté. Ẹ share program ẹjọ́ dọ́dọ̀ wọn kán lè mọ̀ pé àwa tá à ń sọ̀rọ̀, à ń ṣe iṣẹ́ ìwádìí wa, a dẹ̀ ń follow ìṣẹ̀lẹ̀ yìí nígbà tó ti ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé ẹ̀yin wò pé kẹ́ sáré join ẹ̀ láàrin kẹ́ lè fi ní followers ni, àwa tá à ń wò, àwa mọ̀ gbà tó bẹ̀rẹ̀ gangan. Ok, ó wá rí lẹ́gbẹ̀ẹ́ títì, ó ṣàánú ẹ̀, ibẹ̀ kọ́ mò ń lọ. Ṣé ó possible? Ṣó ṣeé ṣe? Ẹ̀yin náà gbé sínú ọpọlọ, ṣó ṣeé ṣe kí èèyàn káyàn kẹ́ẹ̀dẹ̀ túnjọ wà kó wá jẹ́ pé ìgbà tí Muyideen bá ṣe ìyàwó ẹ̀ tó bá lọ fẹjọ́ sun Àgbàlá Gabriel, Àgbàlá Gabriel àti wá mú Muyideen ẹ tó ti ṣerú nǹkan báyẹn tó dẹ̀ mọ̀ pé lè tóun láṣìírí. Ẹ wá ní kó jáde kó búra, ẹ tún wá sọ pé kì í ṣe yìí pé nìkan ló pè yín, ẹ dárúkọ ẹni tó pè yín yẹn kẹ́ni yẹn jáde síta bóyá ó ká wọn. Ṣé bí Ìbùkún tọ́rọ̀ ṣẹlẹ̀ sí ló ti búra, ló ti gbéra ìbúra yìí? Ìbùkún tẹ́ ẹ parọ́ mọ́ pé Àgbàlá Gabriel bá sùn, ṣé láti ìgbà tọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ṣé ẹ gbọ́ p'Àgbàlá Gabriel sọ nǹkan kan? Ẹ ṣàfẹ́ ti arákùnrin yìí sí nǹkan tí ò fẹ́ ṣe, ẹ fẹ́ ti arákùnrin yìí sí nǹkan tí ò fẹ́ ṣe. Torí arákùnrin wò pé ilé tó ń kọ́ ni Muyideen òun ò fẹ́ fọwọ́ ara òun wò. Torí lè tẹ́ ń sọ igan tó bá tẹsẹ̀ ìjọba bọ̀, Muyideen ò ní bọ́m̀bẹ̀ torí kò sí evidence, kátẹ̀ ló ṣe lóòótọ́, kò sí evidence, kò sí ẹ̀rí máa jẹ́ mi nìṣó tí Muyideen fẹ́ fi sọ pé lóòótọ́ òun ká wọn lórí ara wọn. Ó bà ló kọjẹ́ ni. Ṣé ẹ rò pé Muyideen lè bọ́m̀bẹ̀ ṣá?
ẹ fẹ́ ti bọ̀bọ́ yìí bọ̀bọ́ Muyideen ẹ fẹ́ ti dé bèbí ẹ̀wọ̀n kẹ́ ẹ sì padà lẹ́yìn rẹ̀ abánidá yín kò ní bá ní débẹ̀ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Agbala Gabriel ẹ má jẹ́ kí ohun tó ti ní sùúrù bọ̀ láti ìgbà yìí ẹ bá wa sì máa rọ̀ wọ́n ká sì máa ní sùúrù lọ o. Ká má jẹ́ kọ́rọ̀ tí ò ṣe nǹkan kó mú wọn fọwọ́ ara wọn wó ilé tán ti kọ́. Ṣebí ilé ti wà lọ́wọ́ Muyideen ó sì wá kẹ́rù ṣọ́ọ̀bù ìwé ilé ti wà ń bẹ̀ kó ṣe tó bá fẹ́ ṣe kó wá wò gbèsè táwọn tó dáwó fún ó gbé. Wọ́n tún sọ̀rọ̀ yá àbèjì ya ọmọ aráyé le ẹyẹ èèyàn àbòsí yín mọ̀ pọ̀ o. Ìyá àbèjì ọmọ aráyé le ẹnìkan ní òun fẹ́ gba apartment fún ní Kòròdú ni o 2 bedroom flat òun fẹ́ gbà fún ní Kòròdú ìyẹn dẹ̀ ní kó tètè change decision ṣọ́ọ̀mọ́ lọ Kòròdú ni torí òun ò lè tẹ̀lé ọ lọ Ìkòròdú ó fẹ́ gbà fún fẹ́ rẹ̀ǹtì ẹ̀ fún ni o. Ilé tó fẹ́ rẹ̀ǹtì fún yàn àtẹ̀ tó fẹ́ bá yàn kọ́lé ẹ ṣe burú báyìí ná. Ẹ já wo owó tán dá fún Muyideen structure lé tán kọ́ yẹn mo nífẹ̀ẹ́ àfa ọ̀nà òdodo ó lóhun tóun jẹ́ àfa òun ò gbèrú lé báyìí òun ò kọ́rú lé báyìí ẹ wo structure lé tán kọ́ yẹn Agbala Gabriel fún rẹ̀ ló fún Muyideen lẹ́ o pé ó yá kọ́lé sí i nígbà tí ò lówó wọ́n sì nílẹ̀ ó yá kọ́lé sí i àwọn èèyàn náà bá kọ́lé lóòótọ́ ó yá ká sọ pé ó fẹ́ lọ gbélé ẹ̀ kúrò lórí ilẹ̀ torí Agbala Gabriel ló fún un. Kí ló dé tẹ́ ẹ fẹ́ ba ayé Muyideen jẹ́ torí kẹ́yìn lè mókè kan lè mọ̀ yín gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń ṣe é tó bá jẹ́ pé ẹ jẹ́ni tó máa ń ronú ni tó bá jẹ́ pé ẹ jẹ́ni tó máa ń ronú ni nǹkan tẹ́ ẹ ń ṣe táyé ò kọrin re kì í ẹ sì tún múra sí i. Nǹkan tẹ́ ẹ ń ṣe táyé ò kọrin re kì í ẹ sì tún múra sí i. Ṣebí téèyàn bá ń kọrin tó bá dùn bí ò dùn ṣebí tí ara rẹ̀ ni ó fi gbọ́ kò ní ìdí pé ṣẹ̀ṣẹ̀ ń sọ fún un. Ó kọrin láàárọ̀ kò gbé ọ ó kọrin lọ́sàn-án kò gbé ọ ó tún wá dalẹ̀ ó tún níṣẹ́ gbèrin ọdẹ àbẹ́ gbèrin ọdẹ ṣé torí ò bá sìn lẹ́yìn rẹ̀ ṣé kò yẹ kí wọ́n sìn lẹ́yìn orin. Àbọ̀rọ̀ tún rè fẹ́yìn olólùfẹ́ wa àtúní ajẹ́kẹ́ ẹ mọ̀ ń táwọn àwọn èèyàn yìí àwọn ọ̀bàyéjẹ́ yìí ntí wọ́n ń gbìyànjú àti ṣe gbogbo nǹkan l'Agbala Gabriel fi ju Muyideen lọ yàtọ̀ sọ́jọ́ orí ọjọ́ orí sì rè nọ́mbà lásán ni kò ní onílàákàì. Kágbàlá Gabriel kó jẹ́ pé Agbala Gabriel ló ṣe Muyideen láti gbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ gangan kó jẹ́ kágbàlá Gabriel ló ṣe Muyideen tó bá fẹ́ fọwọ́ ọ̀la gbà lójú yóò fi gbà lójú tí ò sẹ́ni kankan tí ó mú débi pé Muyideen ló tún wá mátàmọ́ ó kọ́kọ́ bá dẹ́rọ̀ mímíkì wọ́n mímíkì voice òun ni òun kọ́ lòun sọ bẹ́ẹ̀ ó tún dọ́dà human rights ó tún lòun sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé Muyideen gan ló ń bẹ Mr. Kẹ́hìndé yẹn gan pé ẹ ṣáà fi Muyideen lẹ́ o ẹni tó ti rí ìbínú Ọlọ́run ẹ má jẹ́ tún mú tiwa mọ́ ẹ wá fẹ́ sún arákùnrin yìí débi tí ò fẹ́ dé kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ẹ̀yin olólùfẹ́ Muyideen torí mọ̀ pé kò sí wéyẹ àwọn kò ṣàkùsíyàn lẹ́yìn tẹ̀ bá bọ̀ pa ẹ nífẹ̀ẹ́ lóòótọ́ ẹ ṣe à prógrámù yìí kó èmù kẹ́ ẹ má nífẹ̀ẹ́ torí kò sí nǹkan tó burú kò sí nǹkan tó dáa kò sí èrè téèyàn fẹ́ gbànú kí ọmọnìkejì èèyàn kó wálẹ̀ kò sí èrè téèyàn fẹ́ gbànú pé kọ́mọnìkejì èèyàn ṣẹ̀wọ̀n. mo sì ń sọ o gbogbo allegation tí Muyideen fi kan Agbala Gabriel tí Agbala Gabriel bá dìde lórí ẹyọ kan tó competition Muyideen ò lè bọ́ ńbẹ̀ kò lówó tó fẹ́ ná ta ló fẹ́ fún lówó ṣáwọn tó lọ kọjá ní ṣọ́ọ̀bù ẹ̀ tó padà sọ́dọ̀ ní POS ṣáwọn ni wọ́n fún lówó kéèsì tí wọ́n dìde. Ẹlẹ́ẹ̀kejì kò tún ní critical evidence ẹ̀yin èèyàn ọ̀bàyéjẹ́ yìí ẹ padà kó tó bọ́wọ́ orí fún yín ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣépè fáwọn èèyàn lórí social media ṣé ẹ ṣe nǹkan tó dà láwọn èèyàn kọ́mẹ̀ntì àìdá sórí nǹkan tẹ́ post. Agbala Gabriel ló tún ṣeré lọ yìí Agbala Gabriel kú oríire o Victory Palace àbí Victory Land tó tún kọ́ lọ́wọ́ yìí ẹ̀ tẹ́ ń gànnù kò tiẹ̀ rí sí yín rò ẹ̀ wá ní ṣẹ́ẹ̀sì ló wáyé ṣé kò ṣẹ̀ṣẹ̀ jáde láti gbà tẹ́sí ń bà lórúkọ jẹ́ ẹ̀ wá ní kó jáde pé tí ò bá bá ìyàwó Muyideen sùn kí ló fẹ́ rí lára ẹ̀ léè tó jẹ́ pé Muyideen fẹnu ara ẹ̀ sọ pé kò fẹ́ káwọn fẹ́ ra ẹ̀ wá ní set up àkúrì ẹ̀yin èèyàn jẹ́ mọ̀ pé àkúrì ẹ ṣí à program ẹ jẹ́ mọ̀ pé àkúrì ẹ jẹ́ mọ̀ pé amọ̀ntà ń sọ Muyideen fún rẹ̀ sọ pé wọn ò fẹ́ káwọn fẹ́ ra wọn fẹ́ káwọn fẹ́ yàn lé nílùú èyìnbó ṣó ló fi fà á lé lọ́wọ́ ṣé tọwọ́ bọ Muyideen lẹ́nu gbà tó ń sọ ẹ bẹ̀rù Ọlọ́run oníjù báyìí lọ ní sáà tàsìkò tá a wà yìí
ẹjá fi mọ báyìí àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdì ṣùgbọ́n bá ń pín prógráàmù yìí wọ́n tó bá ń pàdé fídíò yìí fúngbà àkọ́kọ́ jọ bá ń subscribe kó bá ń like kó bá ń fi èròǹgbà rẹ gangan lórí ní tà ń sọ yìí bóyá tó dáa ni àbí tó dáa ẹjá fi hàn ẹjẹ́ káwọn èèyàn mọ̀ ká lè ṣàtúnṣe ni oníjù báyìí lọ títí ìgbà míì tá a máa pàdé Adédòkun Adébáyọ̀ Bẹ̀yù presenter Yorùbá Gbayì TV ẹ máa gbọ́ wa. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.